ẹ̀yin tèmi ṣé ẹ tún ti rí gbọ́ lágọ̀dọ̀ àwọn onífújì o èyí tí arákùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní olùdásílẹ̀ fújì lórí tiktok tó ti ń dráàgì alhaji Kollington Ayinla èyí ló ṣokùnfà tí alhaji onílé ńlá fi bọ́ síta o ó ní olùdásílẹ̀ fújì kí ló dé kí ni alhaji Kollington Ayinla ṣe fún yín láti bí ọdún mẹ́rin sẹ́yìn ní ìsìn tóun bá ṣìkà tàbí kóun sọ pé bí ọdún mẹ́ta lẹ́tí ń fi péèjì yín búlì alhaji Kollington Ayinla wípé ṣé wọ́n rán yín sí wọn ni àbáwọn mọ̀lẹ́bí Barrister ló rán yín sí Kollington Ayinla láti máa bú wọn wípé kí lohun tí Kollington Ayinla gbà lọ́wọ́ yín ṣé wọ́n pa yín lọ́mọ jẹ ni ṣé lórí ọ̀rọ̀ pé èmi ni mo jẹ́ ọ̀gá lórí fújì àbẹ́mi kò ń ṣe ọ̀gá láàrin Barrister àti Kollington Ayinla èyí tó dé jẹ́ wípé Barrister tá à ń sọ lónìí wọ́n ti dolóògbé láti wọn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àmọ́ kí ló wá dé tó jẹ́ wípé láti bí ọdún mẹ́rin sẹ́yìn nísìn alhaji Kollington Ayinla lẹ̀ ń bú lórí péèjì yín ó ní ẹ búlì wọn títí bàbá yìí fi wọnú kómà wọ́n tún wà nù kómà ẹ tún ń búlì wọn wọ́n tún dé láti kómà tán nígbà tí ara wọn yá ẹ tún ń búlì wọn kí ló dé kí ni wọ́n ṣe fún yín kí lóhun tí alhaji gbà lọ́wọ́ yín ṣé wọ́n pa yín lọ́mọ jẹ ni ṣé wọ́n ṣe ohun tí ò dá fún yín ni àbáwọn fáǹsì kan ló sọ wọ́n fún yín ó ní kẹ́ ẹ dẹ́kun ìwà àbàjẹ́ yìí o wípé torí pé kí ni tóun bá rí pé ṣe ń búlì Kollington Ayinla lórí péèjì yín ó lóun máa wọnú yín gan o ó lóun máa wò pé ẹ ju òun lọ àbí ẹ jẹ́ bàbá sóò ó ní gbogbo ohun tóun ṣe yìí òun kò fi ṣe àpọ́nlé yín ni ó ní tóun bá rí pé ṣe ń búlì Kollington Ayinla lórí péèjì yín ó lóun ò ní dání kékeré fún yín o ó lóun ti dè àwọn ènìyàn kan sórí péèjì yín kọ́ bàbá òun ṣọ́ yín bákan náà òun náà fúnra òun náà máa ṣọ́ péèjì yín tóun bá kẹ́fín wípé ẹ̀ ń búlì Kollington Ayinla lórí péèjì yín òun máa jẹ́ kẹ́ mọ̀ wípé kíkéré labẹ́rẹ́ kéré o kì í ṣe mímì fàájìyẹ wípé kí ló dé ẹ dẹ́kun ìwà àbàjẹ́ yìí náà kí ló dé kí ni wọ́n ṣe fún yín gẹ́gẹ́ bí gbogbo ṣe mọ̀ wípé alhaji Barrister fúnra wọn ló sọ wípé Kollington Ayinla ọ̀rẹ́ àwọn ni kọ́líìgì làwọn ń ṣe bákan náà orogún òwò náà lọ́jọ́ ń ṣe tó bá jọ kọrin búra wọn lénìí tó bá máa padà di ọ̀la wọn á tún ti rẹ́ wọn á tún máa ṣọ̀rẹ́ padà àmọ́ kí ló wá dé lẹ́yìn ìgbà tí Barrister kú tẹ wá dìsáì láti máa bú Kollington Ayinla ó ní kẹ́ ẹ dẹ́kun ìwà àbàjẹ́ yìí o kẹ́ ẹ ṣọ́ra yín gidi kó o má bàa wọnú yín torí tó ń bá wọnú yín òun ò ní tèkè láìpẹ́ pẹ̀lú yín kẹ́ ẹ ṣọ́ra yín gidigidi o ẹ wò ẹ jẹ́ ká gbọ́ níbi tí alhaji onílé ńlá tó ti ń kìlọ̀ fún olùdásílẹ̀ fújì pé ẹ ṣọ́ra yín gidi gan o ẹ ṣọ́ra yín gidi gan. mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí fídíò mi tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà alhaji Kamorudeen Ayinde Abiodun tí gbogbo yín mọ̀ sí onílé ńlá abẹ àwọn kan ní Abedidan orúkọ mi náà ni ẹ jọ̀ọ́ fídíò mi fẹ́ ṣe yìí kò pọ̀ mo kàn ṣe fídíò yìí nítorí bàbá tẹ́ ń wò lókè yìí tí wọ́n ilẹ̀ mọ bàbá tí wọ́n wà lókè yìí tí à ń pe orúkọ wọn ní àwọn ni wọ́n ní péèjì olùdásílẹ̀ fújì àwọn ni mo tó lè fẹ́ ṣe fídíò yìí kábíyèsí bàbá olùdásílẹ̀ fújì respect to you sir bàbá mo ti máa ń wò yìí ti pẹ́ mo ti máa ń wo iṣẹ́ yìí ti pẹ́ for going to 4 years now tí ó bá ti tó bẹ́ẹ̀ kárí 3 years mo ní kí gbogbo fídíò tẹ́ mọ́ ṣe láyé gbogbo fídíò yìí ẹ mọ́ fi ń búlẹ̀ alhaji general Kollington Ayinla ni bàbá ẹ jọ̀ọ́ ṣé wọ́n gbéṣẹ́ general Kollington Ayinla fún yín kẹ́ ẹ máa búlẹ̀ wọn ni tòró dé mi lójú pé ẹlẹ́yìn ṣe nítorí péèjì Barrister torí alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́ fọ̀rùn kẹ́ bàbá ẹ jọ̀ọ́ ṣé Barrister ló ní a family Barrister ló ní kẹ́ ẹ bá wọn búlì general alhaji general Kollington Ayinla ni torí pé mo rí pé eléyìí ti ń kúrò lójú lásán sí gbogbo fídíò tẹ́ mọ́ ṣe ẹ mọ́ ń búlì bàbá yẹn ni kábíyèsí bàbá olùdásílẹ̀ fújì ọmọlúàbí mo fi ń bá yín sọ̀rọ̀ nítorí pé mo rí pé àgbàlagbà níyé mo dọ̀rọ̀ pé inú yín ò ní dùn kí irú wa ẹ̀ bó ṣe kéré pa ṣe kéré sí yín tó yìí ká máa búlì yín ká máa bú yín kí ni general Kollington Ayinla ṣe fún yín ṣé ìgbà tí Sikiru Ayinde Barrister ti kú yẹn ṣé ó ti di dandan pé alhaji general Kollington Ayinla náà ó gbọ́dọ̀ tẹ̀lé ni gbogbo fídíò tẹ́ máa ń ṣe ẹ máa ń búlẹ̀ alhaji Kollington ni ẹ búlẹ̀ alhaji Kollington Ayinla títí ẹ búlẹ̀ àbáyẹ̀wò kó mọ̀ bàbá yẹn sick bàbá yẹn wọ̀ kó mọ̀ nígbà tí gbogbo ayé ń bẹ Ọlọ́run
pé kọ́ ló ń bá wọn dálàjà Kollington Àyìnlá padà mo rántí gbà yẹn ẹ tún jáde ẹ tún ṣe fídíò instead of kẹ́ máa pray fún bàbá yẹn kọ́ ló ń fún ní ìlera ẹ tún búlì bàbá yẹn ni tó wà ní kọ́mọ̀ ṣé àwọn ẹbí Barrister ló gbéṣẹ́ yẹn fún yín ni tó lè dé mi lójú pé ẹgbẹ́ family Alhaji Sikiru Ayinde Barrister kan kò lè ní kẹ́ ẹ máa bò ń bú Alhaji General Kollington Àyìnlá kí ni bàbá yẹn ṣe fún yín olùdásílẹ̀ fújì tẹ́ ẹ bá wo ọ̀tún tẹ́ ẹ bá wo sí nínú family tẹ́ ẹ ti jáde ṣé tẹ́ ẹ bá nírú yẹn bí General Kollington Àyìnlá yẹn ẹnì kò kú ni bàbá ohunkóhun tó wù kó lè ṣẹlẹ̀ láàrin General Kollington Àyìnlá àti Alhaji late Dr. Sikiru Ayinde Barrister kọ́ ló ń fọ̀rùn kẹ́ wọn ọ̀rẹ́ ni wọ́n ètò lè ṣẹlẹ̀ láàrin wọn business partner ni ẹ wo nílẹ̀ Yorùbá wà bẹ̀yẹn ìyá aláta àti ìyá elépo no ká sọ pé ìyá aláṣọ àti ìyá aláta wọ́n fèsì ara wọn wọ́n ń ṣorogún òwò ẹni tó ń take àtẹ tó ń jẹ wọ́n fèsì ara wọn ní ṣọ́ọ̀bù wọ́n ń ṣorogún òwò gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì orogún òwò ni kí ló tẹ wọ́n mú tí pásánà tẹ́lẹ̀ pé tó ní pásítà ti kú ẹ gbọ́dọ̀ búlì Kollington àfi kú ni ẹ búlì bàbá yìí títí bàbá yìí tún jáde olóda tàbí kò ń tẹ̀yìn lọ́rùn ni Barrister ló ní fújì òun ló dá fújì lẹ̀ kódà Barrister gan ló ní kó máa bọ̀ kó wọn á máa kọrin mo ní bẹ́ẹ̀ ó ní bàbá yìí tún ní Barrister ju òun lọ pé ọmọdé lòun sí Barrister despite of that alàgbà olùdásílẹ̀ fújì torí ẹ̀kẹ́ fi bàbá Kollington lọ́rùn lẹ̀ ẹ tún búlì bàbá yẹn náà ni ṣé fẹ́ kí bàbá yẹn kú ni tẹ́ bá búlì bàbá yẹn pa kí lẹ fẹ́ gbànú ẹ̀ kí lẹ fẹ́ gbànú ẹ̀ ọ̀rẹ́ làwọn méjèèjì náà ẹ wá lọ́mú gbogbo orin tí Kollington ti kọ tí wọ́n ti fi bára wọn ṣeré tí wọ́n ti fi ṣe business partner tí wọ́n ti fi ṣorogún òwò láàrin wọn ẹ wà máa mú wá ẹ fi ń búlì Kollington ṣe open page yín yẹn láti máa fi promote legacy Barrister láti continue ni abẹ́ open page yẹn láti máa fi búlì General Kollington Àyìnlá page yẹn ẹni olùdásílẹ̀ fújì wọ́n expect kẹ́ máa play orí Barrister àwọn old school Barrister kẹ́ máa play yẹn kí ló tẹ̀ ń búlì Kollington ṣe fẹ́ pa bàbá yẹn ni bàbá yìí ti dàgbà bàbá olùdásílẹ̀ fújì mi ò mórúkọ yẹn má bínú but why tí ẹ fi lè jẹ́ kí bàbá yìí kẹ́ ẹ jẹ́ kí bàbá yìí fi èjì ẹyẹ kó fi gbádùn ilé ayé tó kù ṣe fẹ́ pa ni ṣe rí tẹ́ bá náà lè búlì bàbá yẹn kí bàbá yẹn kú irú àwa ìgbà lè búlì yín náà àwa dẹ̀ ta lẹ́nu gan olórin kan kọrin kan ó ní wíwá tí mo wá ìkìlọ̀ wíwá tí mo wá ìkìlọ̀ àníkàkéso ní gombe ni kí sòbíà tó dègbò wíwá tí mo wá ìkìlọ̀ mo kà kì í lọ ni o bàbá ṣe ni pé mo pọ́n yín lé tí n bá tún rí péèjì yín tẹ bú General Kollington Àyìnlá bàbá a máa bójú yín jẹ gan o ẹ wojú mi dáadáa ẹ lọ bèèrè lọ́nà tó bá mọ̀ mí tẹ́ bá ní lè búlì Kollington wọ kó mọ̀ a lè búlì ẹ̀yin gẹ́gẹ́ ní jáde kó lu kó mọ̀ tẹ́ bá wọ̀ kódà ẹ sọ pé nǹkan tẹ́ jù kò tó nǹkan tẹ́ gbà ẹ fi Kollington lọ́rùn sílẹ̀ Sikiru Ayinde Barrister àgbà tó ń bẹ láyé wọn kọrin kan wọ́n ní ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ni wá láti ilẹ̀ jẹ́ ká ṣe bí ẹni bára jà ká gbọ́ nǹkan fẹ́ wí ó ná ọ̀rẹ́ lòun àti Kollington láti ilẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan máa ju ẹnìkan lọ bàbá ṣé o gbọ́n ẹtẹ́ ẹjọ́ ń ṣọ̀rẹ́ ṣé o gbọ́n wọn lẹ jù lọ ni àwọn tó jù lọ́pọ̀ àwọn tó jù yín lọ́wọ́ àánú wọn àwọn tẹ́ ẹ jù lọ́wọ́ àánú wọn tẹ́ ẹ jọ ń pera yín lórúkọ tẹ́ ẹ jọjọ́ rẹ̀ kò jẹ́ kankan iṣẹ́ tẹ́ ń ṣe yẹn ṣe sọ̀rọ̀ tẹ́ ń ṣe yẹn orí ilé ìtàn ti ṣiṣẹ́ àwọn kan wà tán dé lẹ́yìn yín tẹ́ ẹ ń bá wọn ṣọ̀rẹ́ kí wọ́n ló tẹ́ ní Kollington gbọ́dọ̀ kú ni Barrister ló kọrin kan nínú rẹ́kọ̀dù wọn kan ọlọ́run ló ràn wá ṣe Àyìndé o ọlọ́run ló ràn wá ṣe Àyìnlá o àwa la gbé fújì sókè tó fi lọ́ọ̀kìkì o Kollington náà sáré wọ studio àwọn náà kọ tiwọn kò mọ nítorí mi bàjẹ́ o akọ́lọ́wọlé
kó má nítorí mi bàjẹ́ o kó má nítorí wa bàjẹ́ o Agbẹ́jìlọ́lá kó má nítorí wa bàjẹ́ o olórí onífújì tó ló ń fi wá ṣe olórí onífújì tá ń ṣe fún gbogbo wọn o kó má nítorí wa bàjẹ́ o kí wá ló dé àbẹ̀wò yìí appreciate ara wọn ní ìtẹ̀rù pé wọ́n bára wọn jà tí Barrister fi kú inú àdìẹ́wù 5 and 6 tí Kọ́lí ti ṣe fún ọ̀rẹ́ ẹ̀ fún Dr. Sikiru nígbà tí wọ́n ṣaláìsí Kọ́lí ti kọrin kan bẹ́ẹ̀ náà wọ́n ní kíní kan tí mo ń ṣọ́ ọpẹ́ fún Àyìnlá mi Kọ́lí tì ò fìjà bẹ̀rẹ̀ ò fìjà parí ọ̀rẹ́ wa o kó tó dípò fàyèlẹ̀ kó lọ sọ́run o wọ́n jà parí ẹ̀ náà kí wọ́n lórí tẹ̀ wá gbé continuity ìjà tó ń bẹ láàrin wọn tẹ̀wájú máa continue bàbá olùdásílẹ̀ fújì ẹ promote orin Barrister ni ẹ fi Kọ́lí lọ́rùn lẹ̀ dandan ní kẹ́ pa àbá yẹn ni ṣé ẹ fẹ́ pa ni tí irú yẹn tẹ́ bá nírú Kọ́lí nínú agboolé yín ṣé ẹnì kó kú ni kí ni àwọn fámìlì tí náà máa rí kí irú àwa ìjáde ká máa búlì yín tẹbítẹbí tọmọ tààràtààrà ṣé ni wọ́n máa dùn ni ibi tẹ́ ń bá bọ̀ yìí ibi tá a máa gbé dé nìyẹn o apẹ́ ilé sùn o èmi tí mo ti ní káyọ̀ bá mi ṣọ́ péjì yín èmi náà dẹ̀ máa ṣọ́ tẹ́ bá ti ju pàǹsì tó bá jẹ́ Kọ́lí tilẹ̀ ju gbà sí a máa ju gbàgbà sínú ẹ̀yìn o tẹ́ bá ju gbàgbàgbà a máa ju gbàgbàgbàgbà àwọn akẹ́lẹ̀ bú yín tẹ́yìn òtí ẹ̀dí pọ́nù kọ́mọ̀ ẹ lọ béèrè wa a ṣe mọ́ torí a ti dàgbà a ti ń bímọ àwọn ọmọ tá a bí gan ti ń bímọ ṣé táwọn ọmọ tá a bí bá mọ̀ wá pa a máa ń ṣe ṣáwọn ọmọ táwọn ọmọ wa tún bí ṣe ẹ̀kọ́ tó máa rí grandpa wọn lórí búlì iṣu ni bàbá àwọn ẹgbẹ́ ìtẹ́jọ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ò bá ti yàn kan jẹ́ náà wáyé tẹ́ ń bá ti Kọ́lí tẹ́ ẹ bẹ̀rù pé kí ẹ sá pa Kọ́lí òní kókó bàbá olùdásílẹ̀ fújì àbíkílẹ̀ orúkọ yín ẹ mọ̀ yẹ kí n padà wá bá yín mọ́ ẹ mọ̀ yẹ kí ẹ pé mo jẹ́ tùbá yín sọ̀rọ̀ báyìí tí n bá padà wá lẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá tún bú Kọ́lí àbẹ́ lọ gbéṣẹ́ kan ẹ fi Kọ́lí lẹ̀ ìtẹ̀yẹ́ ti kọjá à ń gbádùn fújì ń sin ni náà ẹ̀yin àtàwọn ẹwà lọ gbọ́rọ̀ Kọ́lí tí wọ́n ti búra ẹwà máa fi búlì Kọ́lí àwọn kan náà wàá kóra wọn jọ àwọn aláyé bàjẹ́ tẹ́lẹ̀ ní rúyìn gidi inú ẹbí yín tó bí gbogbo ògónú ẹbí yín máa sọ dànù wọ́n máa wọ̀ dànù lọ́kùnrin gbogbo ẹ̀yin tẹ́ ń pílẹ̀ ní Kọ́lí ẹ gbọ́dọ̀ kú kẹ́ ẹ búlì ẹ̀ tó fi kú ni bẹ́ẹ̀ lógo kékeré inú ẹbí yín ó máa ṣẹ́kù kò ní dàgbà àfi tẹ́ bá jáwọ́ lọ́rọ̀ Kọ́lí àtijọ́ bẹ́ẹ̀ bá jọ̀wọ́ báyìí o tẹ́ bá ní afẹ́ rí yín fín a máa rí yín fín mo rí yín níjọ́ kan tán ṣe remembrance Barrister nílé Barrister ní Fuji Chamber tẹ́ ẹ̀ náwó fún Kọ́lí kí ni ìtumọ̀ owó tẹ́ ẹ̀ ná yẹn àbòsowó lẹ̀ ná náà tó yẹ tẹ́ ẹ̀ náwó yẹn ẹ̀ torí ẹ̀ fílẹ̀ ẹ̀ ń búlì àbáyé lójoojúmọ́ kí ni Kọ́lí ti ṣe fún yín tí Kọ́lí ti bá nu àwọn tó dá Fuji lẹ́nu sọ purọ́ ni àwọn kan tí Barrister tí Kọ́lí ti kó sínú Fuji ṣe ẹ̀ lè yọkùnrin Fuji dọ̀la ni ó mú bàtà wọ Fuji ó mú jazz wọ Fuji ó mú piano wọ Fuji kò sí nǹkan tó jẹ́ gìtá piano tó wọ̀ ló jẹ́ kí gìtá wọ̀ tẹ́ bá ti ní kí piano kúrò ńbẹ̀ gìtá kúrò ńbẹ̀ ẹ yọ gìtá ẹ yọ piano ẹ yọ jazz ẹ yọ bàtà ó yẹ play Fuji ó máa dàbí lálákó àjà rẹ̀ play ni ṣé ló máa dàbí àpàlà nǹkan tó bá kérésì rú Fuji yẹn kò ṣe yọ dànù olùdásílẹ̀ Fuji ẹ ṣọ́ra yín o ó gba àwọn oní Fuji tó lè jẹ́ star Fuji ẹni tó fún Kọ́lí lówó tó kéré jù ní mo gbé kó fún Kọ́lí ní 1 million fún léyà tó kọjá yìí ṣé wọ́n rí tiyín ni ẹ wẹ́lú mi fi jẹun ẹ fi Kọ́lí lẹ̀ o tí n bá tún rí ṣe tí n bá padà wá again bàbá olùdásílẹ̀ Fuji page ẹni láìkì mi o a máa púlì yín gan o ọmọdé ni wá o àfẹ́ rí yín fìlà fi wọ́n nìyín ẹ tún gbórí ẹlẹ́ẹ̀kan sí wíwá tí mo wá ìkìlọ̀ mo ní ká késo oníga òbẹ ni kí n sọ bí ẹ tó dégbò wíwá tí mo wá ìkìlọ̀ tí n bá wálẹ̀ kan sí bàbá ẹni láìkì mi o gbogbo ẹ̀yin fáìsì olùdásílẹ̀ Fuji ẹ sọ fálàgbà yẹn kó já ọlọ́rọ̀ Kọ́lí àwọn onígbà kò búlì àbọ̀ ó ti ṣe ti pẹ́ this is time we have to also to come out for you now tó wá pé péèjì olùdásílẹ̀ Fuji tó wúwo yẹn ó dá ìkọ́ máa fi búlì Barrister búlì Kọ́lí ni then we want to know ṣé Barrister ni kò máa búlì Kọ́lí àbá family Barrister then you have to tell us ṣé ó kan ló ń gbà ní ṣé ò tí tó yó jọ́ tó ti ṣe ni what is your problem Ashanti ṣó lè ṣe ju tiẹ̀ lọ now where is Ashanti Ṣọlé today bí Kọ́lí pẹ́pẹ́pẹ́ yóò padà bàbá ló padà lọ bí tí Barrister lọ ni ìwọ kò kú ni bẹ́ẹ̀ kí ló sọ alájọra pé kò lè kú kí Kọ́lí tiẹ̀ tó kú
olùdásílẹ̀ fújì mo fún yín wọ́n nìní tẹ́ ẹ bá tún wá ẹ máa collect ire o ẹ bá mi share kó tó dọ̀ bàbá alàgbà tó ní page olùdásílẹ̀ fújì bàbá mi ní Secret Barrister èmi mọ̀ wọ́n dáadáa tí n bá grant interview lórí fújì máa dalẹ̀ rú 91 mo ti wà ń bẹ̀ I started it right from Bongo Hotel ní yàrá pàjá tí o gbọ́n tí wọ́n mọ̀ ṣe pàdé Kollington Barrister Obey Àyìnlá Ọmọwúrà ògbó wọn ní 91 gbogbo àwọn tí mo dákọ̀ yìí Barrister Kollington Obey Sani Adé Ṣẹ́gun Adéwálé wọn ò sí kọ́mọ́ wá sí Bongo èmi ṣiṣẹ́ nu Bongo ni àwa la máa ṣiṣẹ́ nu Bongo la máa ń clean bẹ̀ gbogbo àbá ìmọ̀ wọ́n máa ń rán wa ní súyà wọ́n máa ń rán wa ká lọ romi wá ká lọ ra súyà wa nígbà yẹn ká lọ rẹja wá ká lọ oúnjẹ wá àwọn yìí àwa mọ̀ wọn dáadáa àwa la mọ̀ ń pa fújì yẹn kì í sáwọn ti jẹ sísìn tí bá grand ta fújì agboolé fújì máa sọ gbogbo tó jẹ́ tẹ́ ẹ mọ̀ tẹ́ ọmọ yóò mọ̀ ẹ fi Kollington lẹ́ o ire o. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin tèmi kí wàá lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ẹ mọ̀ nínú comment section abẹ́ẹ̀rí pó lágbára gidi gan. This is Digi9ja TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín ẹ ṣé o ó dìgbà kan náà.